ẹni tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè matthew òkìkíọlá àrẹ̀mú olúṣẹ́gun ọbásanjọ́ ìyún alàgbà akin ọ̀ṣúntòkun ó máa ti tú àṣírí ẹni tí ọbásanjọ́ tí ó ń ṣe àtìlẹ́yìn fún láti di ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ní ọdún tó ń bọ̀. Bẹ́ẹ̀ ló tú àṣírí ipa tí ọbásanjọ́ kó lórí ẹni náà láti jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún un láti di ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ní ọdún tí ó ń bọ̀. ẹ̀rọ ti rí i pé bó tilẹ̀ jẹ́ pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ó ti kéde tipẹ́ òun ti jáwọ́ nínú òṣèlú, òun ò ṣe òṣèlú mọ́ nítorí pé béèyàn bá dàgbà èèyàn ní ogun jà ní, àti wípé òun ti gbìyànjú tó nídìí òṣèlú. ṣùgbọ́n pẹ̀lú eléyìí ọbásanjọ́ sì ń dá sí òṣèlú lábẹ́lẹ̀ o, nítorí pé níṣe ló sì ń fòǹtẹ̀ lu àwọn olùdíje fún oríṣiríṣi ipò. Fún àpẹẹrẹ lọ́dún 2023 lásìkò tètò ìdìbò ààrẹ tó wáyé, pẹ̀lú bọ́básanjọ́ ṣe ní òun ò ṣòṣèlú mọ́, ẹni tó fòǹtẹ̀ lù tó sì ṣàtìlẹ́yìn fún òní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ló jẹ́ olùdíje gómìnà fún ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ lọ́dún 2023 ní ọ̀gbẹ́ni Peter Obi. òní ọbásanjọ́ ènìyàn òṣìṣẹ́ fún ṣáó. nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní awuyewuye ńlá kan jáde nígbà tí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ tí ó ti sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí igbákejì ẹ̀tànjọ́ ṣe ààrẹ láàrin ọdún 1999 sọdún 2007 ìyún alhaji atiku abubakar tó bẹ̀rẹ̀ sí ni máa tú àṣírí ẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ atiku abubakar tó Ọbásanjọ́ ń tú yìí ló jẹ́ kí atiku nípasẹ̀ ọ̀kan lára àwọn agbẹnusọ tiẹ̀ náà yóò ọ̀gbẹ́ni Frank Shaibu ló jẹ́ kó fún Ọbásanjọ́ lésì ọ̀rọ̀ ìpè nítorí ipò ààrẹ fún sáà kẹta tí Àtíkù tó dènà Ọbásanjọ́ tí ò jẹ́ kó rí ṣe lásìkò sáà wọn onínú fi kórìíra ẹ̀ kọjá sísọ tó fi máa ń sọ ọ̀rọ̀ àbùkù tó fi máa ń sọ sí Àtíkù Abubakar. ṣá o ní báyìí níṣe ni Akin Ọ̀ṣúntòkun tó jẹ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òṣèlú fún Ọbásanjọ́ nígbà tó wà ní ipò ààrẹ níṣe ló máa ti tú àṣírí ohun tó ṣẹlẹ̀ gan lórí ètò ìdìbò tó ń bọ̀. ó ní kò sóòótọ́ nínú ìròyìn tí ó ń gbé jáde tí Àtíkù sọ wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tó ń ṣiṣẹ́ fún láti di ààrẹ ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ọgbọ́n káwọn èèyàn lè gbójú kúrò lára ẹ̀ wọ́n ní ló fi ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi àti Kwankwaso. Akin Ọ̀ṣúntòkun wá jẹ́ kó di mọ̀ pé irọ́ pátápátá lélẹ́yìí o, gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ Ọbásanjọ́ ó ní láti ilẹ̀ ní Peter Obi ní Ọbásanjọ́ ti ń ṣàtìlẹ́yìn fún Peter Obi látọdún 2023 tó sì jẹ́ kó di mọ̀ pé kódà Ọbásanjọ́ ló bá Peter Obi àti ẹni tó fẹ́ fi ṣe igbákejì ẹ̀ Rabiu Musa Kwankwaso sọ̀rọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan náà kí àwọn sì jọ fìmọ̀ ṣọ̀kan káwọn fi jọ ja ìjà lórí ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ láti lé Tinubu kúrò lórí àlééfà. Akin Ọ̀ṣúntòkun sì wá béèrè pé ṣé Ọbásanjọ́ tó fa Kwankwaso àti Peter Obi papọ̀ òní ó tún wá lọ máa ṣiṣẹ́ fún Tinubu lẹ́yìn ó ní irọ́ lásán ni o, àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọn mọ nǹkan tí wọ́n ń sọ rárá àti rárá.